tí Israel bá fẹ́ gbéra yóò kọjá ní West Bank, yóò kọjá ní Jordan tàbí kó lọ gba Syria bí yóò kọjá lórí Iraq óyé kọ́dà àwọn Kuwait náà máa ń rí ṣòbí tí ó gbà kọjá nù. Saudi Arabia rè ṣùgbọ́n àwọn tó ní bọ́dà pẹ̀lú Israel tí Israel ò gbọ́dọ̀ má gba bọ́dà wọn kọjá lọ bára wọn àbí dá kò ṣeé ṣe tó bá ní kó wọn gba ọ̀nà Turkey ó bọ́ǹbù ẹ̀ ní Turkey ọba agree ṣùgbọ́n wọ́n ti destroy Syria gbogbo nǹkan tí Syria ní tó lè jàjà orí òfurufú Israel ti bàjẹ́ ó sì ń bàjẹ́ lọ di mo ṣe sọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n wà. Iran-Israeli conflict àbí war conflict ti wà láàrin wọn tipẹ́tipẹ́ ó ti dogun báyìí ogun gangan ṣàǹṣàn ó ti dogun láti ṣe 13 June láti Friday tó lọ Iran ìsàlẹ̀ ẹ̀yin student Western education láti Aloma College of Education kí ló yẹ kí ẹ gbọ́yé kí ló yẹ kí gbogbo aráàlú gbọ́yé kí ló yẹ kí gbogbo ẹni tó bá lágbára àti listen sí tí ń lọ tó ní interest tó fẹ́ máa gbọ́ tí ń lọ ó fẹ́ mọ kí ní ṣẹlẹ̀ nú ayé tó ń gbé ó fẹ́ mọ kí ní ṣẹlẹ̀ sí ẹ̀sìn tó ń sìn ìsáyédà kọjá yí pé ó fẹ́ mọ inú ayé tó ń gbé lè tọ́tọ́ bẹ́ẹ̀ tó sì sọ pé ẹni tó bá fẹ́ mọ inú ayé tí ń gbé ayé ní ìrìn àti pé local area tó ń gbé bẹ́ẹ̀ urban area tó ń gbé àbí kí lọ pé city yín àbí village yín ayé tá ń gbé kéèyàn ní interest pé òun fẹ́ mọ kí ní lọ́ńbẹ̀ ó ṣòro pé ó ń tọ̀ ní làákàyè ibi tó ní làákàyè dé ìyẹn ni pé làákàyè rẹ̀ ò fẹ́ gba ẹ̀bù knowledge ẹ̀bù ìmọ̀ ẹ̀bù ìrírí pé làákàyè kọjá bóyá oko ni wọ́n ti bí àbí city ni wọ́n ti bí advanced country ni wọ́n ti bí ìyẹn country tó ti develop àbí under developing country ọ̀kan nú ẹ̀ ni wọ́n ti bí làákàyè rẹ̀ sọ pé mo fẹ́ mọ inú globe tá a wà yìí inú ilé ayé tá a wà yìí mo fẹ́ mọ kí ní ṣẹlẹ̀ gbogbo ẹ̀ òwúrọ̀ ẹni tí làákàyè yẹn lọ báyẹn pé mi ò fẹ́ kí wọ́n kàn máa bí mi léèrè pé ọ̀nà bo ni north ọ̀nà bo ni east ọ̀nà bo ni west ọ̀nà bo ni south kí máa mọ̀ kí máa bí mi léèrè kí ni wọ́n ń pè àwọn continent wo ló wà ẹ̀gbọ́n mi nìsín làákàyè mi kọjá kan á máa ṣe bí ẹni pé oko ni wọ́n bí mi sí mi ọ̀dẹ̀ kú olóko yẹn títí di mo ṣe wáyé mi ò sì fẹ́ kú ònú oko mi ò fẹ́ kú ònú ẹ̀ so knowledge tí ẹni tí wọ́n bí oko tí ń gbé oko tí ò sì fẹ́ kú ònú oko knowledge tó ní nígbà míì tí làákàyè náà bá dọ́ọ̀lù ó lè match pẹ̀lú ara wọn àbí làákàyè tó dọ́ọ̀lù kò lè dára rẹ̀ láàmú kò lè máa béèrè àwọn questions kan pé inú oko ìkọ́ ni wọ́n ti ṣe iná yìí o inú oko ìkọ́ ni wọ́n ti ṣe gbogbo electronics tá à ń lò yìí o mọ́tò bẹ́ẹ̀ ibo ni wọ́n ti ṣe kí ló dé àwọn tó ṣe irú àwọn wo ni tí làákàyè bá ti bẹ̀rẹ̀ sí máa dára rẹ̀ láàmú báyẹn ẹ ti gẹ́gẹ́ nísìn àwọn làákàyè ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù àwọn làákàyè tó lè ṣe ilé ayé láǹfààní àmọ́ làákàyè kan bẹ́ẹ̀ kò ní ìdíkọ́ sí ilé ayé láǹfààní tó bá sá ti lè da ilẹ̀ láàmú tó wù o lè fọ́ àpáta o lè gbẹ́ sàárè o lè gbẹ́ kànga o lè kọ́ ibè 1 million onídìí làákàyè rẹ eegun rẹ la ní ìdè àmọ́ brain yìí à ní ìdè káńkà sọ fún ọ wípé bó ṣe máa kó ibè rìkọ́dẹ̀ máa kó ibè lọ wọn gé ko lọ ṣàkóso à ní ìdí làákàyè rẹ lọ títí wọn sá máa gùn bẹ̀tẹ̀ tí làákàyè bá ń ṣiṣẹ́ kó ràbọ̀ bá wà nù gbó wọn bí sóko jù bẹ́ẹ̀ lọ ìwúrọ̀ àwọn question yìí ó béèrè ni mo fẹ́ máa yé tí mo ṣe kíni tí mo wà now tí làákàyè bá ń bi èèyàn léèrè ó tún wá kú làákàyè kan náà ní làákàyè ẹ̀sìn mùsùlùmí ni mí àmì mi ṣe mùsùlùmí tó lókà torí Islam gangan fúnra rẹ̀ pẹ̀lú nature rẹ̀ is not local religion nítorí reason mẹ́ta tó ní agbára tí kò sẹ́ tó lè deny reason mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀gbọ́n mi Islam is an international faith international study international view international ideology international education international struggle
international fission and international liberation religion. Kì í ṣe ẹ̀sìn tí nǹkan gbà lásán. Tó o bá gba ẹ̀sìn wọn máa fún ọ lómìnira. Kì í sì sí òmìnira oko. Kì í sí òmìnira ìlú yín tẹ̀ ń gbé kọ́ra kó máa gba Amẹ́ríkà. Amẹ́ríkà kọ́ ni gbogbo ayé. Bẹ́ẹ̀ kò ṣe pé òmìnira àgbáyé, òmìnira ọpọlọ. Pé káwọn kan máa sọ fún ọ pé ibi tí ọpọlọ rẹ tó lè ronú mọ́ rèé, Islam ní jẹ́ bẹ́ẹ̀. Tó bá ti gbàgbé ẹ̀sìn, wọ́n máa fún ọ ní òmìnira ọpọlọ. Wọ́n máa fún ọ lómìnira ìrírí, orí gbogbo nǹkan. Torí Islam bẹ́ẹ̀ ṣe rí wọn, ọmọ jẹ́ ká máa burú àti dáadáa. Kó o lè bá àmọ́ bó ṣe ṣe kíni o. Kò fẹ́ ká máa yan ọpọlọ jẹ́ àbí ká límìtì tó yẹ kọ́pọlọ ó ṣe kíni ọmọ. Bẹ́ẹ̀ náà tó wá jẹ́ pé kò fẹ́ kẹ́ límìtì right ọmọ èdè ènìyàn. Ṣùgbọ́n àbẹ̀ mẹ́rin tí wọ́n ń ṣe Islam, tó wá gbẹ́sẹ̀ Islam yẹn ó fi làákàyè ṣe. Àbí wọ́n gan kó o tó gbẹ̀sẹ̀ àbí kó o tó sọ̀rọ̀ ẹ̀sìn, ìwọ gangan ní làákàyè fúnra rẹ̀. Islam rẹ̀ máa push ẹ pẹ̀lú nǹkan mẹ́ta wípé kò kì í ṣe local religion. Èèwọ̀ kò sí local religion. Àbí kí ni reason? Reason aláàkọ́ ni pé the owner of this religion, ẹni tá a focus tó ní a máa ṣe, òun ló lẹ̀sìn. Gbogbo táà ń ṣe pátá ẹnìkan péré lónìí. Rabbul Alamin, the Lord of universe, the Lord of everything that we can see and we can see. Gbogbo tá a bá lè rí àti tá a lè rí àti tá a lè rí tó bá yá àmà àrí àti tá a lè rí tá a sì lè rí láíláí ó sì ń bẹ. Ọlọ́run ló ṣe ẹ̀dá gbogbo ẹ̀. Ọlọ́run ẹ̀gbọ́n tí kò wá ń pè alhamdulillahi rabbil alamin, ọba àgbàlá ayé. Tọ́lọ́run bá jẹ́ ọba àgbàlá ayé kò lè fún alẹ́sìn kankan àfẹ̀sìn kí ni o àgbàlá ayé. Àwa ń sin ọba àgbàlá ayé, ọba tó pé gbogbo tí ń bẹ nínú Islam kò lóka rẹ̀. Òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ẹ̀sìn tó wá gbé fún àkótó lóka rẹ̀. Ìgbà tí wọ́n fún Jésù táwọn Christian tẹ̀lé, táwọn láwọn ń tẹ̀lé, táwọn fún lẹ́sìn, wọ́n lóka rẹ̀. Number one, Jésù sọ fún wọn wípé àwọn òfin tí Mósè mú wá ní ó wá láti takò bí kò sí láti wá múṣẹ. Àbí gàtí Jésù máa lóka mẹ́sẹ̀jì ẹ̀, mission rẹ̀, ẹ̀sìn ẹ̀, àtọmọ ìjọ rẹ̀ gan, ẹ tó lè follow mi. Ẹ̀sìn gan tí mo mú wá, ẹ̀yin òwò ni mo mú wá fún. Ta ló lè follow mi? Ta ló lè jẹ́ Christian tẹ́ ń wí gan? Ta ni? Nínú ìwé Matthew orí 15 ẹsẹ̀ 20, Jésù ní nígbà tí arábìnrin kan wá láti ẹ̀yà míì tí èsì ọmọ Israel. Jésù ọmọ Israel ni. Ẹ̀yà míì wá láti Canaan. Obìnrin yẹn mú ọmọbìnrin rẹ̀ lọ́wọ́. Ó ní kí Jésù ọ̀nà tí wọ́n fi rán kó fi ṣèwọ́n láǹfààní fọ́mọ òun. Ẹ̀mí èṣù ń dán ọmọ òun láàmú. Kí Jésù jíṣẹ́ Ọlọ́run fún un. Àwọn ọmọ lẹ́yìn Jésù wọ́n wà lẹ́dọ̀ rẹ̀. Sẹ́mọ́ tí Jésù sọ fún ẹni tí èsì Israel, ó ní wọn kò rán mi bí kò ṣe sí àgùntàn ilẹ̀ Ísírẹ́lì tó ṣe kíni tó sọnù. Ó ti parí àbí? Obìnrin sẹ́yìn pé ara sì ní ó sàtún ń da Jésù láàmú. Àwọn ọmọlẹ́yìn Jésù àánú wá ń ṣe wọ́n wá sọ fún Jésù pé Olúwa ràn lọ́wọ́ torí pé ẹ̀mí èṣù ń da ọmọbìnrin rẹ̀ láàmú. Sẹ́yìn èsì tí Jésù sọ ó burú jù tálá ọ̀kọ́ lọ. Ó ní ǹjẹ́ a lè mú àkàrà ọmọ ká fi fún ajá bí? Àkàrà, kéèkì, oúnjẹ tó ọmọ fẹ́ jẹ káwà fi lé ajá lọ. Ta lájá ta ni ọmọ? Tó wọ́n rán wọn. Jésù ní kápẹ́ wọn bá rán wọn sí gbogbo àgbàlá ayé, wọn ò bá yọ̀ǹda fún mi kí n jagun. Torí ẹni tó wá fẹ́ kẹ́sìn wọn exist ní gbogbo àyè ó gbọ́dọ̀ múra àjà torí wọn bàjà. Àwọn tí ò ní fẹ́ jẹ́ kó kúrò níbi tó ti kíni tó wà, wọn rán Jésù kò wá jà torí wọn rán ní nǹkan kan ju méjì lọ. Sọ fún wọn pé kó máa tẹ̀lé òfin tí Mósè mú wá, dẹ̀ sọ fún wọn pé olùtùnú mi ń bọ̀ tó jẹ́ ẹni tó pé tóun bá dé ẹ lè kọ́ bẹ́ẹ̀ ṣe sí bàbá yín, ìwà tó yẹ kẹ́ ìwù sí bàbá yín ẹ lè kọ́ lára èmi Jésù torí òun ò ní bàbá. Ìwọ tó fẹ́ yàwó àti ìwọ ìyàwó tó lọ́kọ ẹ lè kọ́ bẹ́ẹ̀ ṣe sára yín torí òun ò níyàwó. Kódà ọmọ tẹ́ ń di ayé gan ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe tọ́jú ọmọ àti bọ́mọ gan ó ṣe wúwà sáwọn òbí ẹ lè kọ́ lára mi torí wọn rán mi. Ẹni tí ń rán ọ ń bọ̀ tó bá ti dé kẹsí kíni
tẹ̀lé ọ̀nà ní ànábì Muhammad wọn ló bímọ tí wọ́n ọmọ lè kọ́ ṣe bó lè yàn ṣe é ṣe ìwọ bàbá náà lè kọ́ ṣe àbí ìyàwó kọ́ ṣe bó lè yàn ṣe tọ́jú ọmọ ó ṣe lọ́kọ láya ẹ̀yin tẹ́ fẹ́ ṣe marriage tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun ẹ kọ́ lára ànábì wà lábẹ́ under control under authority báwo ló ṣe hùwà àtìgbà tó wá di pé authority wa bọ́ sọ́wọ́ gan lọ́wọ́ ànábì ó ṣègbésí ayé tálíkà ó tún ṣègbésí ayé ìgbà tó wó dé so kò sí nǹkan tẹ́ fẹ́ kọ́ tẹ́ fẹ́ fi sin lọ́hùn tẹ́lẹ̀ rí lára ànábì so ni mo sọ fún yín pé number one ni pé ọba àgbáyé tó ní ẹ̀sìn àgbáyé tó sì gbé ẹ̀sìn àgbáyé kalẹ̀ òun ni àwa ń kì í ṣe wípé ó límìtì kò límìtì ó sọ fún Muhammad pé wàmà arsalnaka illa ẹ̀yẹ́bí kan rahmatan lil alamin kafatan lin nas gbogbo èèyàn ni mo rán ọ sí mo fẹ́ kó jẹ́ orí fún gbogbo àgbáláyé nígbà àwọn ọ̀ràn Jésù Mósè gbogbo àwọn ànábì Ọlọ́run yòókù wọn ọ̀ràn wọn sí gbogbo àgbáyé the only prophet rán sí gbogbo àgbáyé ni Muhammad sallallahu alaihi wasallam àwọn tó wá jẹ pé mẹ́sẹ̀jì wa jẹ mọ́ gbogbo àgbáláyé tá a tún ṣe Ọlọ́run àgbáláyé àbí tẹ́wá tó wá rí spinal cord ẹ̀sìn wa tó pé tọ́ọ̀bá ti ṣe báyìí gbogbo tó ló ṣe ní Islam Ọlọ́run àgbà wọn náà ní sọláàt pẹ̀lú sísẹ̀mù ẹ̀ àgbáláyé ni àbí kò yé ẹ wo táìmù sọláàt bí táìmù ẹ bá ṣe rí ń lu ẹ̀ ni àmọ́ kàyéfì rè sẹ́yìn pé táìmù wá yàtọ̀ àmọ́ táìmù ń kálukú ń lu ẹ̀ ní ó fi kírun ṣùgbọ́n ẹ má kàyéfì kíbúlà tó máa wà ní Europe ètò máa wà ní Africa ètò máa wà ní Asia ètò máa wà ní Australia ètò máa wà káàkiri gbogbo continent gbogbo tí gbogbo kíbúlà bá rí ọ wà gbogbo wọn máa wá ibì kan péré tí wọn dojúkọ torí ọba kan àti nítorí ẹ̀sìn kan ìbá mi ọba kan ọba àgbáyé ẹ̀sìn kan ẹ̀sìn àgbáyé kíbúlà kan ṣoṣo tí ṣe Kaaba nínú Maka ní Saudi Arabia everybody a máa wá ráǹdì Kaaba nìkan báyìí gbogbo alágbàáyé a máa ráǹdì Kaaba irú tèmi bá wà ní ẹwọ mọ́sálásí wa ń bè ibi tó dọ̀ ojúkọ yìí tó bá lọ sọ́dọ̀ yín kó gbé sórí máàpù ibi tó dojúkọ ní ọ̀dọ̀ yín ní oṣù kínní ìtọ́ ìpá àwọn ilé ìsìn míì wọ́n bá dojúkọ bẹ̀rẹ̀ kékeré ọ dojúkọ báyìí bí wọ́n bá wọ̀ ní oṣù kínní wọ́n dojúkọ nígbà tí ìṣọba àgbáyé ni wọ́n ń ṣe kínní ìṣẹ̀sìn àgbáyé ẹ̀sìn àgbáyé ni ti a gbogbo ibi tí ìbádọ́ wà lórílẹ̀ ayé ojú kan náà ni gbogbo wọn dojúkọ àṣẹ lásán sì ni. Ọlọ́run gẹ́gẹ́ wí bẹ́ẹ̀ pé mo rán yín ságbàáyé ó sọ fún àwọn mùsùlùmí gbogbo yín mo rán yín ságbàáyé ó sọ fún ànábì pé mo rán ọ ságbàáyé tó bá ti wá rí bẹ́ẹ̀ n tí ṣẹlẹ̀ ní àárín Iran àti Israel kọ̀wá ní kàwá bó ní ṣe ní kàwá gbogbo àwọn èèyàn tí Israel ń palẹ̀ ayé rẹ̀ lájọ wọn ti dálẹ̀ mùsùlùmí ni lájọ tí orílẹ̀-èdè yẹn ti bẹ̀rẹ̀ báyìí 1948 ló ti ń pa mùsùlùmí over 800 villages cities àwọn ìlú ńláńlá àtàwọn fíléèjì kéékèèké tó bá káwọn pọ̀ ní tó lé ní 800 ní Israeli yìí ló destroy lọ́wọ́ lọ rí kọ́ ìlú tiẹ̀ tuntun mi lè lórí owó ètí ń bẹ́ńlẹ̀ ọwọ́ akọ́ tiẹ̀ lé lórí ìyẹn lọ́wọ́ pé gbogbo ìlú tí ń jẹ́ Israel lónìí ó kọ méjì lónìí tí Israel bá fẹ́ pe ìlú ní ó kọ tóun sọ kẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn tí wọ́n jọ tó bá ń bẹ̀ ṣe bí ó rí ètò nítàn ni wọ́n dá lẹ̀ 1948 ta ní gbé bẹ́ẹ̀ kó tó di 1948. the another thing tọ́pọ̀lọpọ̀ ọmọ nípa Israel ni pé kò sẹ́ni kan ní Israel tí ò ní passport méjì ọwọ́n passport méjì wọ́n ní country tí wọ́n ti kó wọn wá bọ́ sórí ilé ńlẹ̀ wọ́n ní passport ẹ̀ ibẹ̀ ni root wọn ibẹ̀ ni family wọn ti ṣẹ̀ wá gbogbo ẹgbẹ́ sì rí ń bẹ̀ ń pátápátá gbogbo wọn ò tí ì ju wọn ò tí tọ́gọ́rùn ọdún gbogbo ẹni tẹ́ rí ní àwọn tó tọ́gọ́rùn ọdún nù wọn lè ju 2% lọ wọn àbí wọn mọ̀tò bẹ́ẹ̀ torí pé ní around 18 kankan àwọn kan tán jẹ́ Jew Israeli Jew àwọn Jew gẹ́gẹ́ wọ́n wá bá àwọn Arab ní Jerusalem ní Palestine yẹn wọ́n fún àwọn láàyè bí irú àwọn sábó bá àwọn Haúsá àwọn kẹ́kẹ́ dákun afẹ́mọ̀ sí bísẹ̀sì bí kásìmọ̀ sẹ̀sìn wa àwọn alábòwò sì kórìíra wọn fún wọn ní ààyè
àwọn kan ní ó tó 5 acres àwọn kan ní kò ju 2 acres lọ gbogbo wọn lọ́jọ́ òun wọn ò pọ̀ percentage wo lẹ́fẹ́ pé wọ́n jẹ́ láàrin wọ́n fún wọn láyè àwọn ọmọ pé wọ́n plan ni o wọn ò bá wọn rò pé wọ́n plan pé láti bẹ̀rẹ̀ àwọn ni wọ́n ń study bí ilẹ̀ yẹn ṣe rí kó tó wá di pé wọ́n decide pé in 1917 Britain ọwọ́ inú Palestine láti 1918 yẹn ní Britain tí wọ́n ń kó àwọn Israeli àwọn ọmọ Israel tí wọ́n ń jẹ́ Israeli lónìí láti 1918 tí wọ́n ń kó wọn wọlé wọ́n bá wọn gbalẹ̀ àmọ́ kò sí country colonial master ló wà bí wọ́n ṣe gba Nàìjíríà tí wọ́n ń darí ẹ̀ tí wọ́n gba gbogbo orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ lágbàáyé tí wọ́n ń darí ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe gba Palestine náà bẹ̀ẹ̀ tó nù tí wọ́n wá ṣe ń Palestine pé wọ́n ń kó àwọn èèyàn wá láti ìlú mi wọ́n mú àwọn láti America wọ́n mú àwọn láti Britain kódà àwọn kan bẹ́ẹ̀ nù wọ́n tó pé Iran wọ́n ń gbé Iran tí wọ́n jọ ń jà yìí ni wọ́n ń gbé torí ó sì kú bí Israeli tí ó tó 8,000 Jews tó jẹ́ 8,000 a sì rí wọn nù Iran sísìn táwọn òkú ò wọ́n níbẹ̀ yẹn gbé àwọn bẹ̀tẹ̀ ẹni tó bá gbàgbọ́ nù tó pè ní Zionism tó ti preach ẹ̀ fún àgbọ́yé kan ideology kan náà pè ní Zionism ó lọ́gànáísà tó ń bá àkẹ́ tí ń pèpè ṣe Zionism ni pé láti create a state for Israel wípé àwọn Júù náà gbọ́dọ̀ ní state tiẹ̀ bí gbogbo àgbáyé ṣe máa ń ní tiẹ̀ àwọn ò ní Ọlọ́run fún wọn ká ní èpè dẹni látọ̀dọ̀ Ọlọ́run course ni tó bá ti dìde pé àwọn ògbò lè dèdè bí wọ́n ṣe gbèdè èpè tí wọ́n gbé tẹ́ bá ti ń wọ 80 ẹgbẹ́nu lé 80 ní sì máa wó orílẹ̀-èdè. For your information Israeli ẹ̀kẹta tí ó gbò lè dìde rè láti jọ wọn ti bí láyé Dáúdà wọn ní orílẹ̀-èdè àmọ́ orílẹ̀-èdè wọn tó bá ti gbé dìde báyìí tó bá ti lo 77 years àkọ́kọ́ tó kọ́ gbé dìde 77 years lólò Ọlọ́run ní káàkọ́ wá parẹ́ owó ẹ̀kejì wọ́n tó gbé dìde òun náà tó lo 77 years òun náà tó wó ẹ̀kẹta wá ní Netanyahu ti mẹ́mẹ́ sọ pé àwọn tó ń prophesy wípé táìmù tí Israeli táwọn gbé dìde 1948 yóò bá parẹ́ táìmù yẹn president kan tó stupid yóò jẹ ní Amẹ́ríkà ẹnìkan wà máa jẹ ẹnìkan ó kọ ẹnìkan máa jẹ Atollah lédè Lárúbáwá Allah's gift lédè òyìnbó ṣùgbọ́n nínú èdè Israeli Netanyahu gangan ìtumọ̀ ẹ̀ ní Allah's kini gift ọlọ́run mọ̀ fún wọn pé ó kọ ẹni tí ó jẹ ààrẹ kẹ́yìn nínú Israeli ẹnìkan ló prophesy pé ọlọ́run fi hàn wọn kì í ṣe òun nìkan wọ́n pọ̀ wọ́n ní pé ọlọ́run fi mọ àwọn pé ìgbà tí Netanyahu bá jẹ ọlọ́run máa jẹ́ the last president and Israel máa ò ní rí olórí ní ìmọ̀ ibi tí Israel ó hẹ́ndì sínú ní ó ṣokùnfà bí Israel ó ṣe ṣubú bet Kùránì náà sọ pé tó bá dòpin ayé mo máa gbáwọn ẹrú Ọlọ́run kan dìde ẹjọ jà wọlé kó lòlù mọ̀sígbà ṣùgbọ́n gbà tó bá dé kan lọ́nlọ́nlọ́n lẹ́yìn ìgbà tẹ́ ti pa wọ́n tẹ́ ti yẹn wọ́n jẹ́ wọ́n wà padà wọ mọ́sálásí mọ́ ti kọ́kọ́ wọ̀ nígbà kíni àkọ́kọ́ tọ́ra ti kọ́kọ́ wà ń bẹ̀rùn kí Israeli tó sì kíni 800 years more than 800 years la fi protect the church àwọn Christian àti gbogbo iléeṣẹ́ àtẹlẹ́sìn mi tí ó sì já kankan Islam ní darí Palestine àgbà tí Israeli dé ló ń kọ̀ sí wàhálà and bá a ṣe ń sọ̀rọ̀ àwọn àti Christian ọjà gbogbo Christian ti ń bẹ ní Palestine ní Israel gbogbo náà support Jésù Palestine táwọn Palestine bá fẹ́ dìbò Muslim wọn làwọn Christian ó dìbò fún wọn kò síjà kankan normally kò síjà kankan láàrin Muslim àti Christian níbikíbi tí wọ́n bá rí wọn wà lágbàáyé gẹ́gẹ́ bí ìwà ànábì sí Christian ẹni tí máa dájà alẹ̀ tí ìfẹ́ ànábì mi kì í fẹ́ sìn mí òun náà làwọn Júù àwọn Israeli kódà bí mo ṣe wà yìí tẹ́ ẹ bá rí Christian kan Nàìjíríà tí bá ń sọpọ́ọ̀tì àwọn Israeli yìí òpònú ní kọ̀ọ̀mọ́ tí ń ṣe sáwọn Israeli lọ́pàá Jésù yìí bẹ́ẹ̀ sí máa wí o àwọn òwì bẹ́ẹ̀ àwọn lọ́pàá Jésù number 2 ọmọ àlè ní ẹ ń pe Jésù di ìsìn tẹ́ ẹ bá dẹ̀ bí ẹni Christian tó bá lajú léèrè tí ń gbé inú Israel ní tí ó sọ fún inú number 3 wọ́n fi àwọn Christian lọ́rùn lẹ́ẹ̀dí mo ṣe ń sọ̀rọ̀ wọ́n máa bú wọn ni wọ́n máa bá wọn jà ní bá ṣe ń sọ̀rọ̀ so bọ́n ṣe ń bá wọn jà ló jẹ́ pé nígbà wọn ń wó mọ́sálásí ní Gaza church tó ti pẹ́ jù church yẹn ti lo more than 500 years wọ́n wó ṣọ́ọ̀ṣì yẹn náà bọ́n ṣe ń wó mọ́sálásí ṣọ́ọ̀ṣì ọ̀pọ̀ ní Gaza torí over 90% ara Gaza over 95% ara Gaza Muslim ni wọ́n ṣùgbọ́n àwọn Baptist mẹ́mẹ́
àwọn Catholic mẹ́mẹ́ àwọn kọ̀ọ̀kan náà mẹ́mẹ́ àwọn ẹ̀wọ̀n èdè ẹ̀ bá ara wọn jà wọ́n jọ máa ń ṣàṣepọ̀ kódà tí wọ́n fi destroy mọ́ church tí àwọn Israeli wí lẹ́nu ara pé àwọn Palestinians sá pamọ́ síbẹ̀ ṣàyẹ̀wò tí wọ́n á destroy rẹ̀ àwọn church wọn á lọ kámẹ́rà wọ́n wá jẹ́ àwọn tó kún ti wọlé wọn náà ṣọ́ọ̀ṣì ni wọ́n máa bọ̀ wà nínú ṣọ́ọ̀ṣì wọn máa sùn àwọn obìnrin náà lọ pa àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ náà lọ pa níbi ọ̀sẹ̀ méjì àbọ̀ sísìn àwọn ará Britain wọ́n kóra wọn jáde àwọn gbogbo ẹ̀ tó kóra wọn jáde they are all Christian tẹ́ bá Muslim láàrin wọn tẹ́ bá rí wọn tó 1000 Muslim tẹ́lẹ̀ bá láàrin wọn bá lè pé 2 sí 3 àwọn tó wá kóra wọn jọ tó ń jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn wọ́n wá ń ka ókọ àwọn ọmọ wọ́n dẹ̀ ka ókọ 18,000 ọmọ ó kọ́ ọmọ o àwọn ọmọ 18,000 tó yẹ pé Israeli ti pa wọ́n ń sun ẹkún ni Christian ni wọ́n ń bá wa káànú àwa gangan tá a pera Muslim gan ọgbọ́n nígbà tá a lajú ẹni tí ó bá ti lajú kò lè ọdá Sanders tó lajú yìí ìṣẹ́ àgbáyé ni ọkàn yìí pé wàhálà ta nílẹ̀ káàrọ̀ òjìrè ni pé over 90% Muslim ilẹ̀ káàrọ̀ òjìrè ó ní ìdí kan ṣàlàyé Islam fún dáadáa gbogbo wa ń tá àmọ́ ń parí nípa pọ́nà jẹ́ àti nípa pé àwa mọ̀ àti bí mọ̀ṣáfà ti ń bẹ láàrin àwa àti àdẹ nílẹ̀ Yorùbá wọn ṣe Islam dé ààyè structure rẹ̀ rí Islam mọ́sáàsì àti ilé èké nìkan wọ́n ṣe institution méjì tí Islam wá bí nílẹ̀ Yorùbá nù àdẹ institution Islam pọ̀ ó ní kóòtù lájọ́ táwọn àfáà ti ń ṣe Islam níbi tó ń kọ́ wa àtàwọn wà àṣà àtàwọn tí wọ́n ń darí wa àdà kóòtù lẹ́rìí ló fi jẹ́ pé ìgbà tá ń béèrè fún Islamic Sharia ní ìsìn àwọn tí wọn ò lajú wọ́n rò bí nǹkan tuntun là ń béèrè fún ni nǹkan tó pé wà ní òfin Nàìjíríà wọ́n ń kọ́ ní yunifásitì combine law ọ̀wá ń ta àpò òpònú ní ọ̀làjú kí ló dé tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ní tó bí gàgàrí pé sáà náà rí sẹ̀ríà lára tí a náà rí tẹ́lẹ̀ tó bá rí bá bàbá tó ṣe àwákalẹ̀ wọ́n lo sẹ̀ríà làwọn wá sọ pé àfẹ́ ṣe kò ní jọ wọ́n lójú wọn ó ti mọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tó rí pé àwọn bàbá tó bí aláti about 600 years nothing is Islam nothing practice Islam lẹ́yìn káàró òjìrè wọn ò kọjá lé kéwú madrasa institution and mosque institution and we have market nínú Islam àbí tánà bí dálẹ̀ we have health center tó yẹ kó obìnrin lọ́kọ́ darí ẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ kó obìnrin ẹ̀kọ́ kọ́ mọ́ yọjú ṣe nǹkan tó pọ̀ jù síbẹ̀ nítorí pé health ó important obìnrin láti kọ́kọ́ rí provider al-Islamiyya tó kọ́ mọ̀ nípa health ó ń lọ́kọ́ àwọn ọkùnrin dókítọ̀ tó kọ́ àwọn ọkùnrin tó sọ wọ́n di dókítọ̀ obìnrin ni síbẹ̀ ẹnìkan máa donate odidi lélá kan fún ànábì wa Muhammad salam tí wọ́n ti máa tọ́jú àwọn èèyàn that is the first Muslim health center níjọ́ yẹn àwọn olè ètò ta ni wọ́n mọ̀ nípa health wa we have market we have security àbí security ànábì àwọn kan sọ bọ́dà àwọn kan sọ náà lò gbogbo type of security tẹ́ ń lò lónìí àwa la kọ́kọ́ dá post office sílẹ̀ ẹ̀sìn la fi máa ń sẹ́yìn náà Umar ẹ̀sìn la fi máa ń ha lẹ́tà ló yẹ pé bí mo ṣe ń sọ̀rọ̀ tẹ́ bá sì ń wo post office ẹ máa rí sí ń bọ̀ kíni ẹ̀sìn ń bẹ̀ abẹ́ẹ̀gọ́ ni so gbogbo nǹkan la ní àwa finance house àwa la kọ́ ni níjọ́ tí finance house wà nù yàrá ànàbí àtijọ́ tí wọ́n mú fún ẹ lọ sí kíni mọ́sálásí títí tó dìgbà tó pé wọ́n ti wà kọ́lé fún orúkọ tó ń pè náà ní Baitul Mal ìgbà tí ò ti jẹ́ Baitul ti ń jẹ́ Baitul Mal ìgbà tí ò ti kọ́lé fún tó pé wọ́n ń lo inú ilé ànàbí Baitul Nabi yìí wọ́n á lo abala kan bẹ̀ gbogbo nǹkan táwọn bá ń donate jọ nǹkan táwọn bá fi ń help ìjọ àti country wọ́n máa kó síbẹ̀ nígbà tí wọ́n tó pọ̀ sí wọ́n lo mosque nígbà tí wọ́n tó pọ̀ sí wọ́n ra kọ́ kan kékeré tí wọ́n bá kọ́ mosque láwọn advanced country tí wọ́n kọ́ mosque tán ẹ̀gbọ́n kan akọ́ bí kan kékeré báyìí tó ní ó ní dóòmù tiẹ̀ kékeré àbí wọ́n kọ́ ń kọ́ finance house báyẹn tó yẹ pé àwọn nǹkan tó bá jẹ pé kì í sowó wọn ò kó pamọ́ síbẹ̀ wọ́n dẹ̀ gbọ́dọ̀ ṣe àmọ́ tó bá jówó wọn ò kó pamọ́ sí ibòmíì náà ẹ̀dígẹ́ nìsín nígbà tó yá kí ni advance the level pé wọ́n kọ́ akọ́ ministry fún finance tó ń rọrùn báńkì tó ń rọrùn anything business tó ń rọrùn charity mọ́ tó ń rọrùn kí ló fi tẹ̀yìn wọ́n ní sẹ̀ríà àwọn ẹlẹ́bọn náà ní àwọn náà lófin kí ló fi tẹ̀yìn wọ́n ní customary law so kóòtù mẹ́ta òfin mẹ́ta níbẹ̀ Nàìjíríà tí wọ́n pè Nàìjíríà kò ṣoṣo gbogbo ẹ̀lẹ́kọ̀ọ́ school kẹ́kọ̀ọ́ wá dì náà ní ìsìn wọ́n ṣàánú wa náà a bọ́ sí lórí ilé onílẹ̀ ilẹ̀ tí mo pè ní ilé onílẹ̀ náà ilẹ̀ Palestine ṣùgbọ́n ilẹ̀ Palestine ó ní heritage kan tó belong sí anybody tí bá ń kírun
anybody tó bá pera rẹ̀ Muslim. We have 3 holy mosques tó pé kò sí mosque kan lágbàáyé tó tó mẹ́tẹ̀ẹ̀ta. Number 1 ni Kaaba tí ń bẹ Mẹ́kà. Number 2 ni Masjidu Nabawi tí ń bẹ Mẹ́dínà. Number 3 ni Al-Aqsa tó ń bẹ ní Kudus. Kudus wọ́n ń pè ní Jerusalem. Al-Aqsa tó ń bẹ ní ìlú Kudus tí wọ́n ń pè ní Jerusalem. Kudus àbí Jerusalem tó wà ní ìlú Palestine. Gbogbo tí wọ́n ń pè ní Israel ó kọ méjì ni. Kápẹ́ lọ́dọ̀ àwọn Israel wọ́n pè ní Israel. Ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Arab tí wọ́n nílẹ̀ tí wọ́n kọ́ pé occupied Palestine. Àwọn ilẹ̀ Palestine tí wọ́n gbà tí wọ́n á ní ìmú ẹ̀ ní kí ni o Israel. Ó jẹ́ nìsín. So tí èèyàn bá jẹ́ pé ó bá jẹ́ Muslim yóò bìlífù pé property wọn ni Aqsa Mosque torí Alhaji Kudusi gan Nàìjíríà Alhaji Kudusi wọn máa pa àwọn Alhaji tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé Israel gba mọ́sáàsì kẹta kan á máa pè alálàjì lásán. Ìtumọ̀ hajj ni pé kó lọ Kaaba Madina kó dé Maka ní Kaaba kó sì lọ Madina ní mọ́sáàsì ànàbí àbí ìtumọ̀ hajj nìyẹn. Ó yé nìṣẹ́ àtàwọn ẹsẹ̀ tó relate mọ́ tọ́lọ́ ń kọ́ àtànábì rẹ̀. Ṣùgbọ́n tó bá lọ Kudus àwọn Nàìjíríà kódà nílẹ̀ Yorùbá wọ́n máa ń pè yẹn ní Alhaji Kudusi. Wọ́n ẹsẹ̀ pé àmọ́ ńgbà tí sẹ́ẹ̀lì yá gbọ́dọ̀ wà mọ́ni. Látàyé báyé ẹni tó bá fẹ́ complete iṣẹ́ hajj rẹ̀ yóò dé mọ́sáàsì mẹ́tẹ̀ẹ̀ta tó kírun ń bẹ̀ tó ṣèbàdà ń bẹ̀. Ṣùgbọ́n ńgbà tí sẹ́ẹ̀lì ti gbà lọ́wọ́ wa ní 1967 lọ́gbà tán 67 yìí náà lọ́gbà tán 1948 ọkà kéde pé òun ti dìde lórí ilé ńlẹ̀ bí kí Fúlàní kẹ́ fún ní ibi tí ọmọ ti da màálù tó wá ra pàgọ́ kínní rẹ̀ bẹ́ẹ̀ tó wá yá tó wá ní òun gan òun lòun ní gbogbo owó. Ọ̀dẹ̀ràn wá bí ní adẹ̀ ní kọ́ra mọ́ manage ń bí wá lòun ní òun ti gbá gbogbo owó. Ṣàgbéjà yẹn ó gbóná ìjọ rẹ̀ parí ìjà Ọlọ́run lọ́mọ bó ṣe jẹ́ gẹ́lẹ́ nìyẹn. Àní kò sí ẹnìkankan nu wọ́n rìn wá síbẹ̀ ni. Netanyahu bó ṣe rẹ̀ ní bàbá rẹ̀ ló gbé ìyá rẹ̀ wá náà bí síbẹ̀. Ọmọ 1949 lòun ṣẹgbẹ́ mi nìsín bàbá ẹ̀ lọ wá sórí ilẹ̀ òun bàbá rẹ̀ bàbá rẹ̀ táyé bàbá tó bí kò dé Palestine rí. tó gbogbo wọn náà sì ní passport méjì ibi ẹ ti wá gangan ìlú tí ẹ ti wá wọn ní passport ẹ irú lápòjú ẹnìsìn gbogbo ṣe ṣẹlẹ̀ nísìn àwọn kan ti ń sá lọ wọn kò sá lọ sí Cobrous wọn bá kúrò ní Cobrous wọn ẹsẹ̀ lọ síbi tí wọn bá ti wá èmi náà wá láti Cobrous náà irú oníṣìn ìgbà tí wọn rí pé ọwọ́ Iran fẹ́ dùn wọn láti kó gbó àwọn bàálù wọn kó lọ sí Cobrous torí òun ò jìnnà sí Israel. Àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí wọn ò lè gba orí afẹ́fẹ́ mọ́ kọ̀dẹ̀ sórí ilẹ̀ tí wọ́n gbà wọ́n kọjá lé ilẹ̀ Lárúbáwá bí Israel ṣe wà iwájú ẹ̀yìn gbogbo tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ pátá kò sí ń tọ́jọ́ mọ́ níbẹ̀. Orílẹ̀-èdè náà ń pè ní Israel bẹ̀rẹ̀ sẹ́yìn tó bá fẹ́ rìn lórí ilẹ̀ àbọ̀ fẹ́ rìn lórí space ilẹ̀ mùsùlùmí ni ó ti rìn 21 Arab country ló sọ̀rọ̀ àǹdí ẹ̀ tẹ́bá kọ́ ọkàn ẹ̀tùn bọ́ sí lábá kan kò sí nǹkan kan tó jẹ́ mọ́ níbi tó sì kéde tó dúró sí wọn wá láti bòmí síbẹ̀ ni. Ṣùgbọ́n lónìí plan ti ń lọ gẹ́gẹ́ tí wọ́n fẹ́ sọ fún gbogbo ayé o ni pé ibi táwọn gba Palestine dé ní 1967 táwọn gbà dé tó kù náà ni Gaza àti West Bank ibi tó kù nù wọ́n á fẹ́ gbà yòókù. Kí ló dé? Israel gangan State of Israel faith ni ìgbàgbọ́ ni tí àwọn ẹgbẹ́ ẹ̀sìn kan tí wọ́n ń gbìn sí gbogbo ọmọ nínú wọ́n ń gbìn sára wọn nípa àwọn gbọ́dọ̀ ní state. Bet sẹ́yìn pé àwọn ọmọ sí àbùwá máa ń pín méjì súnà làwa sófilẹ̀ lòmí àbí bọ́dọ̀ ẹgbẹ́ kankan náà jọ ni wá àwọn Israel náà pín bẹ́ẹ̀. Àwọn kan ní ìpìlẹ̀ kódà ká ní state láwọn Israel kan wọ́n ní kódà ká ní state pé tá a bá ní state ìbínú Ọlọ́run máa ń ṣẹlẹ̀ sáwọn adẹ̀ ti ní rí tó wá ti wọ 77 years age state àwọn báwọn dálẹ̀ báyìí wá wọ 7 years yóò collapse yóò dẹ̀jà wọn ni wọn ó tu àwọn ká ní ìbínú Ọlọ́run ni. Ìjẹ́lẹ̀ ẹ̀mọ̀ pọ́rọ̀ ń bẹ́nu Kùránì tẹ́ bá dé sọ́tò lè sọ bóyá bíi 100 kankan ẹ̀ẹ́kan ayé àǹtọ́ rẹ̀ pé tó bá dòpin ayé ẹ̀yin Ísírẹ́lì ń kó gbogbo yín jọ níbikíbi tẹ́ bá rí kẹ́ wá ń kó yín jọpọ̀ sójú kan náà kí wọ́n á lè fìyà jẹ yín bẹ́ẹ̀ ni o. Nínú sọ́tò Isra níbẹ̀rẹ̀ rẹ̀ Ọlọ́run ní gbà àwọn ẹrú Ọlọ́run kan dìde wọ́n bá yín fà wọ́n sì bá yín lójú jẹ́ wọ́n sọ gbogbo agbára tẹ̀rù bẹ́ẹ̀ ní tó bá dòpin ayé òun tẹ̀ ń bùgà pé lágbára ní bọ́ọ̀bù ní bàálù àwọn yẹn wọ́n defeat àwọn ni wọ́n bá jà lọ́wọ́ torí nísìn
tẹ́ bá rọ́jọ̀gbọ́n tó bá mọ̀ ní tíṣẹ̀lẹ̀ ní Palestine yóò ní kí it's not a war between country and country ṣùgbọ́n ìmúra láti destroy àwọn aráàlú kan tí ìjọ lásán just ordinary society bíi tààwọn tó wá dìde pé àwọn onígbàkẹ́ destroy ìlú wa òun náà ń pè ní Hamas the Hamas yẹn lẹ wá lẹ́yìn fẹ́ parẹ́ tẹ́ ẹ̀ bá ti parẹ́ ẹ̀ nìkan ọmọ ogun kò mẹ́wọ̀n irọ́ sì ni nítorí pé wọ́n ti label Hamas lágbàáyé wọ́n sì mọ̀ pé kì í ṣe ìjọba tó ní embassy tó lè máa defend ẹ̀ ni wọ́n fi léèmù ẹ̀ pé àwọn fẹ́ pa Hamas rẹ ni wọ́n á rí irú rọ́tọ́ fẹ́ fi pa Iran rẹ̀ wọ́n á lè rí pamọ́ Palestine torí gbogbo ayé ni wọ́n mọ̀ pé ìrọ̀lẹ́ ń pa nígbà wọ́n fẹ́ destroy Iraq wọ́n wo kí làwọn lè sọ wọ́n kàn ní ó ní nuclear weapon nígbà wọ́n á destroy Iraq tán pa Saddam tán tó wọ́n yìí pé yes torí pé tí Saddam bá ń bẹ láyé lónìí tí mò ń sọ rẹ̀ àbí Gaddafi ń bẹ láyé lónìí tí mò ń sọ rẹ̀ àbí president ti Yemen gangan Ali Saleh wọ́n ń bẹ láyé gbogbo àwọn olórí tẹ́lifíṣẹ́ destroy tó wọ́n ń bẹ láyé wọ́n á lè fara mọ́ èyí tí ń ṣẹlẹ̀ déédéé tí Iran fẹ́ ṣe làwọn náà sọ pé àwọn ò ṣe àǹdẹ ayé Israel ó sì ta irú ní ìsìn Saddam ó gbóná ó ń ṣe press conference lọ́njọ́ kan wọ́n á sọ fún pé wọ́n tó ti pa àwọn Palestine iye báyìí wọ́n pa ó sì ń bú ẹkún ní president Iraq ó ní tara ẹsẹ̀ ó dẹ̀ ní tara àwọn ọmọ Palestine ọlọ́pàá Palestine òun ló train wọn ọlọ́pàá tí Palestine ló lọ́wọ́ lọ́wọ́ báyìí Saddam ló train wọn Gaddafi náà ní tara nítorí pé Gaddafi wọ́n ń kó sórí àwọn olórí Áfíríkà pé ẹ má jẹ́ káwọn Amẹ́ríkà jẹ gàba lé lórí ẹ sì má jẹ́ kí Israel ọwọ́ inú Áfíríkà o bí mo ṣe ń sọ̀rọ̀ yìí African Union Israel fẹ́ wọ bẹ̀ wọ́n máa ń lé ní gbogbo country ó lé ní especially Ọlọ́run bá wa lo Christian country kan láti máa lé wọn náà ní South Africa wọn ní máa gbà wájú ṣáà ní Nàìjíríà country òun tiẹ̀ kò ní ìròrí kankan bẹ́ẹ̀ náà sì ni kò ní faith kankan kò lẹ́sìn tó gbé lórí kò tó ní ìròrí ọ̀làjú tó ń rò jólè tí Nàìjíríà ní ni self kí ni o interest àwọn olórí wa wọn à ní mission wọn à ní vision wọn à ní ideology wọn à ní faith wọn à lẹ́sìn wọn à ní rórì wọn à gbọ́n kò sí àtà lórí ẹ̀rẹ́ sí wọn jólè tí wọ́n bẹ láwùrí àwọn olówó àti pé kí mo fẹ́ rí bí òṣèlú yìí and all politicians in Nigeria báǹkà náà ni wọ́n ṣe mọ̀ pé nínú nǹkan tí wọ́n pè ní faith ní kíkọ́ pé ẹ̀sìn ló bá lọ òṣèlú irú àwọn ẹgbẹ́ tí ń rò lórí Israel ní faith based party ni ẹgbẹ́ ẹ̀sìn ni lọ́jọ́ ó le Iran náà ẹgbẹ́ ẹlẹ́sìn tó gbọ́n tó wá ní party òun náà ló hijack Iran náà ẹgbẹ́ ẹ̀sìn Islamic movement ló hijack Iraq Jew movement ló hijack Israel lọ́jọ́ ìjà àwọn gbóná ìkànnù orí pípé náà nìyẹn máa fi gbẹ̀ṣẹ̀ àbí because tó bá ní orí tó pé o lè understand the ẹ̀sìn dé lẹ́fù ọ̀làjú kọ́ wa máa develop technology kọ́ máa múra pé wọ́n máa control ìlú rẹ̀ kọ́ sọ pé òní gbà kẹ́nìkan jẹ gàba lórí ìlú rẹ̀ ẹ pé ẹ̀sìn yẹn gbọ́n ní àbí báwọn ó wá lè gbẹ̀yẹ̀ síbi ìbàjẹ́ ìtúrú Israeli o irú àwọn ará Iran nation sẹ́mi tí wọ́n pè sísítẹ̀mù irú ẹgbẹ́ ẹ̀sìn tí àti orúkọ tí wọ́n máa pè ní òṣèlú Islamic political movement wà Islamic political movement àwọn míì máa pè ní Islamized political movement àbí political program ẹgẹ́ ẹ̀sìn ìyẹn ni pé àwọn èèyàn kan fẹ̀sìn wọ́n ti bọ̀nú òṣèlú ó wà káàkiri àgbáyé tí wọ́n sọ pé àwọn fẹ́ ní party Islam party ń bẹ ní Nìjẹ̀ oye tí wọ́n sọ pé àwọn fẹ́ ní party ẹ jẹ́ kẹ́sìn náà darí kílẹ̀ ayé lè wọ́n ń wí náà ní Nàìjíríà pé kí ṣọ́ọ̀ṣì darí tó jẹ́ táìpù mi wà wà tó pé kí ṣẹ̀sìn ìdáhùn wo ni pé ìlú mi ló yẹ kó develop jù a fẹ́ jẹ́ kí ìlú wa kọjọ pé ní ọmọ corporate economy òní yóò develop economy kò ní ká máa rely lórí àwọn foreigner ẹ̀yẹ́ nìkan ẹgbẹ́ òṣèlú mi wọ́n máa ń dálẹ̀ tí wọ́n bá ti ríra wọn kọ̀ọ̀kan tó lágbára àti ṣòṣèlú tó wọ́n ríra wọn pé ìlú wa kò dábò sí wáyé ìyà ń jẹ aráàlú wa ìgbà míì ìyà ọ̀jẹ̀ aráàlú débi kí èèyàn sọ pé òun fẹ́ ṣe party láti gbà wọn lẹ̀ ṣùgbọ́n kí ni ìyà tí kí ló mú wọn dá party lẹ̀ nígbà míì ó lè pé ìròyìn tó máa bá party lẹ̀ ni pé wáyé tí ìlú wo ò lè ju ìlú yìí lọ mélòó ní Israel ò tọ́sùn state and business wa kì í ṣẹgbẹ́ Nàìjíríà ó dìbò lẹ́yìn Nàìjíríà ju níbi economy ó dìbò lẹ́yìn Nàìjíríà ju níbi infrastructure àbúlẹ̀ máa ń pè tẹ́ bá wo ìlú Israel ẹ fẹ́ wo títì wọn ẹ fẹ́ wo àwọn ilé tí ń kọ́ ẹ fẹ́ wo àwọn bridge wọn ẹ fẹ́ wo economy wọn ẹ fẹ́ wo technology wọn ẹ wá fẹ́ wò sí Nàìjíríà àbúrò Nàìjíríà jẹ́sẹ̀ so ṣe àpé ńgbà mi ò lè máa tàyàn lápé bò ní ìlú tèmi ṣe lè wà lẹ́yìn ìsọ ẹ̀sìn máa wo kọ́ wá gbé ẹgbẹ́ jọ kó kó àwọn èèyàn jọ kó bá wọn sọ̀rọ̀ kí wọ́n fọ̀mù ẹgbẹ́ òṣèlú pé mo fẹ́ develop ìlú mi mo fẹ́ develop mi ẹgbẹ́ kejì nù
ìran kejì nínú téèyàn máa ń torí ẹ̀ ṣe kíni òṣèlú yẹn ni pé ó lè jẹ́ pé òṣèlú pé mo fẹ́ mú àwọn èèyàn kúrò nù yà àbí kì í ṣe pé mo fẹ́ mú àwọn èèyàn kúrò nù yà yà ọ̀jẹ̀ wọn ṣùgbọ́n mo fẹ́ mú ìlú mi kúrò lẹ́yìn mo fẹ́ jẹ́ kó wà ní kíni ìwájú nǹkan kan náà ni ẹ̀rẹ̀ tèèyàn ṣe ó sì lè jẹ́ pẹ́sìn káàdì jẹ́sìn tí ẹ̀fọ́ làjú bọ̀ in fact ẹ̀sìn náà ni àwọn crusade ní tí wọ́n fi colonize wa láti ibi ẹ̀sìn láti church lọ síbi colonization àbí kò sí ìlú kan tí wọ́n bá gbà báyìí tí wọ́n bá ti gbọ́ ìlú báyìí wọ́n kò Christianity náà wọ̀ bẹ́ẹ̀ àbí so ó lè jẹ́ ẹ̀sìn ní motive àbí ní ó push wọn dá pàtì lẹ̀ lọ sí government ó sì lè jẹ́ pé ìfẹ́ ìlú bẹ́ẹ̀ fẹ́ àwọn aráàlú tí wọ́n tálíkà tí yà ń jẹ àbí fẹ́ ìlú gẹ́gẹ́ pé kó wà níwájú kó má wà lẹ́yìn méjèèjì kò sí kàkà sí ìṣẹ̀lẹ̀ Nàìjíríà mẹ́ bẹ́ẹ̀ rẹ́gbẹ́ yìí àwọn ẹgbẹ́ nǹkan bẹ́ẹ̀ ṣe rí wọn àwọn ẹgbẹ́ méjì tí wọ́n máa ń darí wa wọ́n lè máa jẹ́ PDP wọ́n lè jẹ́ APC tàbí wọ́n tó jókòó mi AD AC kankan SDP kankan gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú wa kò lójútùú wọn APC ti di PDP PDP ti di kíni APC ẹgbẹ́ rí pé àwọn APC àná àwọn rí PDP o àwọn PDP àná ẹ ti àárẹ̀ ẹgbẹ́ kẹta ní ìṣẹ̀lẹ̀ lọ báyìí ẹgbẹ́ kẹta kò sí àṣìkà kan tí ó ti ẹ̀sìn gan mọ́ no APC no PDP kí ló kù interest ẹgbẹ́ rí pé ọ̀gá ní APC ó ta ọmọ ẹgbẹ́ rẹ̀ fún pátì mi pé sọfẹ́sì gọ́vnà ni sọ́sà sọpọ́tì mi ọmọ ẹgbẹ́ mi ọfẹ́sì gọ́vnà àbí ọmọ ṣe sùúrù ọmọ PDP tó fẹ́ ṣe ni wọ́n ọmọ APC tó fẹ́ ṣe ni wọ́n ti dàgbò nǹkan rú ní Nàìjíríà yìí ṣe ìpínlẹ̀ ìjẹ̀lẹ̀ wọ́n máa ń jà pé APC ló yẹ kó wọlé PDP ló yẹ kó wọlé ní ìsìn tí wọ́n tún jà yìí wọ́n ọjà mọ́ irú àwa lọ́sùn ní ìsìn àti ìmọ̀ ẹgbẹ́ tá a fi dìbò báyìí bẹ́ẹ̀ gómìnà ti mẹ́mbẹ́ yìí tó wá láti PDP ó lè dìgbà tá a dìbò kọ́ pé APC ni wọ́n ti lẹ̀ pósítà mọ́ kíní pósítà APC ni ó gbà wọlé ẹgbẹ́ APC abẹ́ẹ̀kọ́ tí ò lè rí bẹ́ẹ̀ òfin Nàìjíríà tako náà àwọn ẹgbẹ́ sọ wà ní ìṣọ̀mọ́ APC náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwọn bá nù PDP ní ìṣẹ́ ẹ̀dígẹ́ni gbogbo kò tiẹ̀ sí pé gbogbo rádàdà tí ó tún ti develop sí pé in fact ó ti sú èbò gan pé Nàìjíríà gan kò ní sense kò ní làákàyè náà àmọ́ ìlú tí mo ti ń sọ̀rọ̀ yìí àwọn ní làákàyè tó stable ẹ̀sìn àwọn ẹgbẹ́ ẹlẹ́sìn lọ gbàjọba ní Israel wọ́n wá fẹ́ pa Iran rẹ̀ torí pé ẹgbẹ́ ẹlẹ́sìn bíi irú tiẹ̀ náà lọ gbàjọba ń bẹ̀ náà in 1979 Islamic movement tó wò pé ọ̀yọ́ kí education ní orúkọ ẹ̀sìn Islam kó high university káwọn develop Islamic movement tó ń ronú pé ọ̀yọ́ kí ìlú kẹ́kọ́nọ́mì rẹ̀ lágbára kọ́mọ́ sin Amẹ́ríkà mọ́ kọ́mọ́ sin West mọ́ Islamic movement yẹn ló ṣe revolution 1979 lábẹ́ Umeini bó ti pa kìdá àwọn kọjọ orí àkìdá àtàwà alùsùnà but ní generally tàbá ń sọ̀rọ̀ nípa political ideology wọn ni mo ń sọ wọ́n fẹ́ freedom wọ́n fẹ́ development lù wọn again wọ́n sì fẹ́ ìṣẹ́ pè ní wilayatul faqih ìṣẹ́ pè ní wilayatul faqih ni pé àwọn àfáàtọ̀ mẹ́sìn lóyún ọmọ adarí wa ìṣe àwọn òmùgọ̀ yìí àwọn kùndàrú tí ọmọ náà yìí wilayatul faqih ni wilayatul faqih ló fi jẹ́ pé Iran country méjì ní mẹ́nu ẹ̀ tàbí sọ pé system méjì náà fi ń darí tàbí sílẹ̀ tó nọ́mà ní pé ká dìbò ẹni tá a dìbò fún kọ́ máa darí àbí wọ́n ní òun náà ní the present president wọ́n dìbò fún ni ṣùgbọ́n náà òfin ìràrùn ẹnìkan mẹ́rin dìbò fún táàfà kan bá ti kú wọ́n ó búra fún àfáà mi wọ́n á fọ̀mù ìjọba mi àwọn brother tó ṣe revolution tí wọ́n gba Iran lẹ̀ lọ́wọ́ àwọn amúnisìn ní 1979 àwọn Islamic group ni tí Khomeini ń darí wọn tí Khomeini bá ti kú tán wọ́n ó pe gbogbo àwọn àáfàá jọ wọ́n yẹn ẹlòmíín láàrin wọn tó tún dá tó lè délé Khomeini so in 1989 1979 ni Khomeini ló succeed láti gbé Islamic Republic of Iran kalẹ̀ wọ́n wá fọ́n sí méjì wọ́n gbé kalẹ̀ báyé sí fẹ́ nǹkan máa dìbò fún yàn àwọn fẹ́ democracy àwọn dá a máa dìbò wọ́n dìbò bá a ṣe ń dìbò Nàìjíríà bẹ̀rẹ̀ tó wá gbéjọba mi kalẹ̀ náà ìjọba àwọn àfáà bóun ṣe alẹ́ méjèèjì pọ̀ ṣe níjọba àwọn àfáà oníṣọ́jà àti ẹ̀ oníwọ̀n pè ní Islamic Revolution Guard weapon ti ń bẹ láwọn àwọn guys yẹn ó ju weapon ti ń bẹ fún sọ́jà country gangan lọ ìjọba méjì ìjọba ẹ̀sìn àti ìjọba ayé náà ni president wọn tẹ́ ń rí wọn tẹ́ president wọn ẹ̀ rí wọ́n dìbò fún ni àmọ́ wọn ìdìbò ní Islam rúbò tẹ́ ń dì ní democracy wọn ó jókòó láwọn ọ̀jọ̀gbọ́n àwọn àfáà àti àwọn tó pọlọ wọn pé wọ́n wá wo ta ló dá
wọ́n wà á tì wájú irú ẹ̀ ni wọ́n fi yan Khomeini ìgbà tí Khomeini kú 1989 ni wọ́n wá yan Khamenei ọwọ́ kan ń dùn ẹ lérí kọ́ na ọwọ́ ọ̀tún rẹ̀ sí ọwọ́ òsì ni wọ́n máa nà ọwọ́ kan ń dùn ó ṣe nìṣẹ́ òun ló lóyà sí Khomeini jù wọ́n ti tì mọ́lé bẹ́ẹ̀ ṣe rí òun wọ́n ti attempt láti pa láìmọye ìgbà ó ti lẹ̀ wọ̀n gan sọ pé wọ́n á rí i pé kò change ibi tí àfa àwọn tó dá Islamic Republic of Iran lẹ̀ ibi tó gbọ́wọ́lé òun náà sí kíni lòun náà wà náà fi ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n fi rólé bàbá láti 1989 ní darí ẹ̀ lọ ìjọba tó kú wọn tó yẹ lómi ìjọba Islam nù ṣùgbọ́n ìjọba Islam wọn náà lọ́mọ ogun tiẹ̀ on control economy on control research tó yẹ pé ó ní agbára ju ti gọ́ọ̀mẹ̀ntì democracy lọ and then kò jẹ́ káwọn ọmọ ráwọn ọ̀yẹ́ ìyàkuyà Iran ní ọba máa ta gbójú lágbàáyé tí orí gbogbo àwọn Middle East ọba ti dàrú tí wọ́n bá ti mú gbóyó lórí wọn ọba ti dàrú òun àti Afghanistan wọn ọba máa ta gbójú ṣùgbọ́n gbàtọ́ lọ́wọ́ sànú ṣíà ọ̀dàjọba ẹ̀sìn lẹ̀ ń gbógun ti gbó alùsùnà ọ̀dàjọba ẹ̀sìn lẹ̀ ní Afghanistan òun náà ń gbógun ti gbó lọ́jọ́ kí igbó yóò ṣe kíni kó reduce gbogbo igbó tí wọ́n mú ní abroad láwọn ìlú èbò ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láàrin kọ́ńtù méjèèjì wọ́n ti ń kó lọ ṣùgbọ́n gbà tí Islamic Party ti wọlé ó reduce ẹ̀ wọ́n ní dáadáa tọ́pọ̀ tí wọ́n ṣe ṣùgbọ́n wọ́n lọ́tà tó burú jù náà lọ́tà tí ọ̀fẹ́ ẹ̀sìn fúru country Islamic country kò fẹ́ kó wà láìláì kò fẹ́ kí Islam rúùlù lẹ́ni wúyẹ wọ́n dẹ̀ fẹ́ kọ́ yẹ pé tòun ní ọmọ skinny ní ọmọ ṣẹ. ìjà tó bẹ̀rẹ̀ ní 13 ní Friday tọ́lọ iná dàbí ìjà yẹn ó ti yọ bẹ̀rẹ̀ tipẹ́ kí ló dé Israel believe pé òun ò lè exist tí Iran bá exist ó dé ní sóde ṣùgbọ́n tó lè jẹ́wu tí gbogbo àgbáyé lè gbọ́yé ni pé kí Iran wà ní nuclear bomb. Iran kò tí ì ṣe nuclear weapon kankan ṣùgbọ́n wọ́n rí i pé kò sí tó burú mẹ́ tí kì í bá ṣe pé òfin tí wọ́n gbélẹ̀ lágbàáyé wọ́n affect àwọn wọ́n yìí ṣe o ṣùgbọ́n wọ́n ní àníyàn láti ní. wọ́n gbọ́dọ̀ respect òfin àgbáyé kí ló dé nítorí pé òfin àgbáyé yẹn bí ò lè kógun jà wọ́n nítorí pé wọ́n rúdù sí ó lè nǹkan jẹmọ́ sanction bíi kí wọ́n sọ pé wọ́n mọ̀ tajà jáde kọ́ mọ̀ kọjá wọlé léyìí tó lè affect country ní tí òun náà ó bì bí ìgbà tí wọ́n kógun jà wọ́n ni so ó jẹ́ kí ara máa ṣe sòrò kọ́ mọ ọgbọ́n wo lòun fẹ́ skinny lòun fẹ́ dá. ẹnu wípé Iran lónìí lẹ́yìn nuclear bomb ọ̀nà mẹ́ta ló fi lè jọ̀gá tí wọ́n sọ pé orílẹ̀-èdè rẹ the best níbi security níbi defense ọ̀nà mẹ́ta ni ìyókù wọn máa tò sẹ́yìn mẹ́ta ni tó o bá lè develop nuclear bomb ó ti wà ní high class àwọn tó wà ní high class number 1 country náà làwọn orílẹ̀-èdè tó ń ní nuclear bomb ó sì lójú lọ́wọ́lọ́wọ́ àwọn ọ̀fara mọ́kànnà kò ní mọ́ ó ti ṣùgbọ́n ọlọ́run pé kí muslim country kan péré kọ́ra ríwọ̀ péré àwọn yòókù christian country lọ́pọ̀lọpọ̀ wọn àti country míì tó kéré tí èsì christian country bíi China èsì christian country ó sì ní India èsì christian country ó sì ní ṣùgbọ́n majority àwọn tó ní nuclear bomb christian country ní bíi America, Britain, France ẹgbẹ́ Israel náà ní gbogbo tí Israel ní kò ju bíi 90 lọ 80 láàrin 80 sí 90 ní bọ́ọ̀mù ṣùgbọ́n bọ́ọ̀mù kan pa country kan rẹ̀ kódà ó lè pa country méjì lẹ̀ níwájú sáàrin wọn wọn wà fẹ́ sẹ́rí Middle East tí Israel wà wọn fẹ́ kẹ́nìyàn kan kò ní gbogbo ọ̀nà wọn làwọn nígbà ó ní ń bà wọ́n lẹ́rù lára Iran pé tọ́ bá ní kí ló dé torí méjì ni ó lè jẹ́ nuclear weapon ó sì jẹ́ nuclear energy àbí nuclear program tó wà fún bíi development bóyá wọn fi fẹ́ máa tanná wọn fẹ́ máa ṣe nǹkan tí ó wúlò fún lu wọn education so ìkan wà fún ogun ìkan wà fún ohun tí èsè ogun èyí tí èsè tógun yẹn òun ni Iran ń develop education wọn ń lo nuclear power láti tanná education wọn fi ṣe many things tó lè wúlò fún lò ó ní Iran ṣe ṣùgbọ́n bá lè ṣe yún ó ti súnmọ́ kó lè ṣe bọ́ǹbù náà ẹ wá gbé àjọ àtọ́kátùlẹ̀ àlàmíyà àwọn àjọ tó ń rí sí àwọn nuclear programs lágbàáyé ẹni wọ́n máa sọ̀rọ̀ àrùn
wọ́n wà lọ́rùn ọ̀ràn tẹ́ ń sọ gbogbo àná wọn mọ̀ bíléèrè kí ló tó ń dé tó fẹ́ ṣe yìí kí ló tó fi ń ṣe yìí mélòó ló ti tà jáde mélòó lẹ ti ní kí lẹ ti ṣe wọ́n mọ́nítọ̀ ram tí wọ́n mọ́nítọ̀ ẹlòmíì èyí náà dẹ̀ mọ̀ pé àwọn náà kọ́ fáwọn pé kò tí ì ṣe bọ́ǹbù kankan bẹ̀ kí ló tún tẹ̀lé jagun báyìí wọ́n ní ibi tí Iran develop dé ní tí mo mọ̀ tí Iran ní ni pé wọ́n gùdù chemistry gan kò sí country kan tó tó wọn níbi chemistry lágbàáyé wọ́n sì máa ń ní pé káwọn máa ń mú lọ wọ́n lọ máa ń ṣe research sọ́rí ẹni tó bá fẹ̀sìn wọlé pé náà ló ń fi ṣòṣèlú wọ́n máa ń fẹ́ràn lù kódà ju ẹni tó kàn wò pé mo kàn láìkì ìlú lásán lọ ẹni máa jẹ pé ẹ̀sìn ló fi láìkì ìlú ló fi ń ṣòṣèlú irú wọn àmọ́ gbádùn wọn àwọn ọmọ jẹ́ the best ẹlẹ́ẹ̀kejì nationalist àwọn islamist àbáwọn onírìíjọ́ tó ń fi ń ṣòṣèlú àwọn máa ń dájú wọ́n máa ṣe èèyàn máa lè rí láìlè lórí ká pé ẹ̀sìn ní pátì yẹn fẹ́ fi ṣòṣèlú irú ẹni tí ń bẹ ní Iran yẹn ẹ̀ díẹ̀ nìsín ibùkún ní Malaysia àwọn bọ́ọ̀rọ̀ àti bẹ́ẹ̀ àwọn ẹlẹ́sìn ni ẹ̀rí pé Malaysia náà ti ń develop kan ẹgẹ́ Islamic country ní Malaysia and then kìí ṣe pé Muslim nìkan ní bẹ́ẹ̀ àwọn tí èdè Mùsùlùmí náà pọ̀ bẹ̀tẹ̀ sìn làwọn bọ́ọ̀rọ̀ olóṣèlú yẹn fi sí kíni ẹ̀ díẹ̀ nìsín so tàbí àwọn kejì náà ni the true nationalist kò sí Nàìjíríà kò sí no politician Nàìjíríà àwọn nationalist tó pé wọ́n láìkì ìlú nítorí pé wọ́n láìkì ìlú àwọn fi lọ ṣòṣèlú tó máa ń ṣòṣèlú báyìí gbogbo nǹkan irú wọ́n fẹ́ pè wọ́n ní progressive àwọn progressive tó pé tí wọ́n bá ti dórí òṣèlú báyìí tí wọ́n bá ti rọ́wọ́ mú báyìí wọ́n máa develop ìlú ní nǹkan tó dá àwọn ẹ̀kọ́ ọ̀fẹ́ nǹkan hàn àmọ́ ní ṣe kò sí progressive mọ́ progressive ló kù everybody today wọ́n rí tara lù ró mọ́ ìjà ń pè ní progressive òun náà wọ́n ń pè ní nationalist làlábà ń pè ní watoniyun àwọn ìfẹ́ ìlú ń ṣe àwọn kan ìfẹ́ ẹ̀sìn àwọn kan ìfẹ́ ìlú so ní Iran ìfẹ́ ẹ̀sìn ni ẹgbẹ́ tí nífẹ̀ẹ́ ẹ̀sìn dandan kó nífẹ̀ẹ́ ìlú ní Israel náà ẹgbẹ́ tó wọlé bẹ̀ náà àwọn alákatakítí ẹlẹ́sìn ni tó jẹ́ wípé intestine ti hàn dá lé lórí pé ẹ pa lábára rẹ ẹ pa ìsìláàmù rẹ wọn ìfẹ́ ẹ̀sìn mi kó àwọn ọ̀fẹ́ Christianity wọ́n sọ mo wo fídíò kan ní àárọ̀ yìí wọ́n kàn rí Christian kan nínú Israel ọmọ Israel náà ni o wọ́n ní láti máa lé pé máa lọ India nítorí pé sẹ́yìn pé gbogbo wọn ló nílùú tí wọ́n ti wá máa lọ India àfẹ́ rí ọ́nbì Christian ni ọ́ wọ́n ń bu wọ́n dàgbé mo ṣe ààrẹ náà tẹ́yìn bá lọ àwọn péjì mi ara àbí kẹ́ẹ̀ bá ń bẹ̀ mo ṣe wọ́n ṣe nìyẹn o wọ́n lè rí àwọn Christian báyìí lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì wọn kan ṣètò sí wọn láwọn tó gbàjọba yìí o ẹgbẹ́ kì í ṣe Muslim nìkan ni wọ́n yè tí gbogbo ẹ̀sìn ṣùgbọ́n wọ́n gúùdù lóṣèlú pé kọ́ máa gààyàn kọ́ máa tààyàn wọ́n sì gúùdù mídíà àwọn lónìí mídíà àwọn ni lọ́ni tẹkinọ́lọ́jì tó dáa jù lórí tó ń jẹ́mọ́ íńtánẹ́ẹ̀tì kódà wọ́n ìṣẹ́gbé Amẹ́ríkà níbi íńtánẹ́ẹ̀tì kílódé ìlú kékeré hùn ẹ wá ló ju Amẹ́ríkà lọ kílódé ẹ máa jẹ́ pé ní Israel wọ́n kà wá bẹ̀ ń wá create country ni company wọn gangan tí wọ́n ní tí wọ́n dálẹ̀ káàkiri àgbáyé wọ́n á ní 1/5 ẹ̀nu Israel yóò bá wòye ní tí Israel gangan fi ṣe agbára kò sínú Israel inú Amẹ́ríkà ló wà lẹ́yìn náà Britain lẹ́yìn náà no France ṣe ara àwọn company ńláńláńlá yẹn tí wọ́n ní òun náà fẹ́ sponsor Israel àwọn náà ní Coca-Cola ọ̀dà sí Coca-Cola Israel ni wọ́n ti ń ó yẹ kẹ́jì kẹ́jì àwọn náà ní Coca-Cola inú ẹ̀ tí ń sponsor Israel ju Coca-Cola jẹ́ kan bẹ̀ Pepsi jẹ́ kan bẹ̀ 7up jẹ́ kan bẹ̀ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ kẹtẹ́ máa ń mu tí ẹ̀ lè fi ilẹ̀ láyé yìí àwọn Israel lè máa ṣe lámọdé náà ìjọba ìjọba pé mọ́ ká àwọn náà ní gọ́ọ̀gù ẹ̀ ẹ́fírí àtọ́ ló fi jẹ́ pé gbogbo àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn tí wọ́n ṣe Muslim gan tó pé Christian ni wọ́n ní àwọn gan pariwo pé ẹgbẹ́ kò gbọ́dọ̀ fìyà jẹ Palestine àmọ́ wọ́n fìyà jẹ Israeli ẹgbẹ́ tí wọ́n fẹ́ rí Israeli níbi máa fìyà jẹ Arab àbáwọn mùsùlùmí wọn lọ wọlé báyìí intense campaign wọlé ni pé Israeli o tí àwọn mákùnrin tó ń support o ti kó bá country àwọn so káyọ̀ kan ṣe sùúrù díẹ̀ ni France padà máa support ṣùgbọ́n France ti ń bẹ lọ́wọ́ yìí tí èdìbò tí president jẹ́ èdìbò òun gangan ṣe mọ̀náfíkì ni wọ́n mọ̀ pé house lè bínú sí òun lẹ́ni time torí àwọn ti lose house bẹ̀tẹ̀ òun lòun ní ministry àwọn lòun ní ministers àbí wọ́n ẹ̀sẹ̀ ìdìbò president ni kẹ́ẹ̀tì yorùbá mi so lọ́yẹ́ kí president France kọ́ máa ṣe mọ̀náfíkì tẹ́lẹ̀tẹ́lẹ̀ láìpẹ́ ó wà pẹ̀lú àwọn Palestinian ṣùgbọ́n ní ìsìn wọn tó ti dúró ti Israel torí pé gbogbo gàgà ṣe wà nǹkan gbọ́dọ̀ ṣe àwọn ọmọ Israel tí ń bẹ́nu country
wọ́n ní àwọn company ńlá sẹ́yìn pé tẹ́yìn bá fẹ́ dìbò àwọn company ńlá ńlá làwọn àwọn olóṣèlú ló máa ń lọ rí bá pé kí wọ́n sponsor bu àwọn àbí ẹni gbàgbé wọ́n máa lọ bá wọn àwọn àmọ́ wọ́n lọ rí bá wọn kódà wọ́n lọ bá wọn embassy kọ̀ọ̀kan pé tí n bá wọlé contract tàbá ń ṣe ní ọ̀dọ̀ wa a máa gbé fún yín ẹ̀dígẹ́ nìyẹn tàbí wọ́n lọ bá wọn company ńlá pé tí n bá wọlé máa gbé contract fún ọ máa wọlé igbá tàbí máa wọlé àwò ẹ̀dígẹ́ nìyẹn wọ́n lọ bá wọn ó jẹ́ nìyẹn sẹ́yìn pé tẹ́ lọ rí báwọn ó lè influence òṣèlú ẹ̀rí irú àwọn tẹ́ àmọ́ báwọn ọ̀pọ̀lọpọ̀ wá wà náà company ńláńlá báwọn tó pé wọ́n influence ta ló ń darí tó yẹ pé Israel ló sì kíni o lónìí wọn ìyẹn ní Israel fi ń darí gbogbo kíni o gbogbo àgbàlá yìí ìparí ẹgbẹ́ o ìjà wo ní ṣẹlẹ̀ bó wọn ṣe ń jà ìyẹn ti kú gan Iran lèyẹn ti kú jù torí orílẹ̀-èdè Iran ọ̀fẹ́ ṣùgbọ́n èèyàn tó kú ní Israeli àti ní Israeli lùsì tí ò tí ì pọ̀ṣẹ̀ kan níjọ́ tí àwọn Lárúbáwá tán kóra àwọn ẹjọ́ papọ̀ gbogbo Muslim world tó kóra àwọn ẹjọ́ pọ̀ tí wọ́n bá Israeli jà wọn àríwú ẹ̀rí ẹnìkan àtáàkì Israeli tó bí Iran ṣe àtáàkì ẹ̀ láàrin ọjọ́ péréte yìí tí ò ju bí 5-6 lọ òṣùntàn àtáàkì tí Israeli bá pàdé Israeli bẹ̀rẹ̀ jà àtáàkì tó wá bá pàdé lọ́dọ̀ Iran kò expect ẹ̀ kódà Amẹ́ríkà gan expect ẹ̀ torí bọ́n ṣe plan wọn ni pé ìwọ Israeli lọ bọ́ǹbù Iran àwọn ò fúnlẹ̀ mọ́ débi pé kò sí ní tí ó ṣe wọ́n á dẹ̀rù bí Iran ní nǹkan ìjà tó pọ̀ tó yìí ti ń lò lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé yọ lọ àtàkì ṣùgbọ́n wọn làwọn ò lè lọ kí ló tó fi lè lọ mísáì tí Iran ní gbogbo ibi tí wọ́n kó nǹkan wọn sí ní Middle East tí wọ́n ti ń rí owó jù ní ìsìn àwọn kọ́ńtì tí wọ́n ń rí owó lára wọn àti àwọn military base tí wọ́n fi síbẹ̀ especially America Iran ní agbára àti destroy wọn. ìgbà tí Yemen lásán tó bá ń bá America fà lórí odò wọn Red Sea tó fi di pé America àti Yemen jọ ń agree pé ọ̀dà ẹ má jà bára wa jà mọ́. torí Yemen ní ship America kò gbọdọ̀ kọjá anything America wọn fẹ́ rí ṣùgbọ́n wọ́n jọ parí rẹ̀ nítubí nùbí kọ́ yẹ kí Amẹ́ríkà wò pé ìwọ Yemen ó lù sí olólótòsí jù láàrin gbogbo lábábá ẹ̀ ilé eré àyẹn kò sẹ́ni tó tòsí tó ṣùgbọ́n wọ́n ní missile wọ́n ní ballistic missile advanced one ọ̀nà ń lò ìtẹ́ ń bá níra ni o wọ́n fẹ́ bà nuclear program wọn Iran jẹ́ wọ́n dẹ̀ fẹ́ change government member Islamic government member wọ́n fẹ́ change wọ́n láwọn ọmọ tí wọ́n lè fi rọ́pò mẹ́ núra wọ́n ti pe ọ̀pọ̀lọpọ̀ wọn wá pé wọ́n wà tòsí pé táwọn bá ti destroy ìjọba tí ń bẹ níra wọn àwọn wà á báàkì wọn kán gbàjọba irú bọ́n ṣe gbàjọba jẹ́ ní Libya táwọn ọmọ wọn ẹgbẹ́ nìṣẹ́ àwọn náà ní ẹni tẹ́ pè ní Khalifa Haftar ní Libya Washington ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó kù díẹ̀ tí wọ́n lè Gaddafi lọ ni wọ́n ti ń prepare rẹ̀ pé kọ́ máa communicate ilé wọn náà ti ń bá àwọn general kọ̀ọ̀kan sọ̀rọ̀ pé wọ́n wo ìjọba Gaddafi o wọ́n bá ti wo tán ẹjọ́ tó general lòun náà ṣùgbọ́n ṣe wo ìjọba Gaddafi báyìí wọ́n gbé kúrò ní Washington lamẹ́ríkà wọ́n gbé wá sí Libya wọ́n fún lówó wọ́n fún support so òun náà wà ní ti ń da Libya báyìí tí ó jẹ́ kí Libya ò sinmi lẹ́yìn ikú Gaddafi wọ́n máa destroy Gaddafi nítorí irú òní tí ń ṣẹlẹ̀ ní ó yẹ wọ́n fẹ́ ṣerú ẹ̀ fúnra náà ṣùgbọ́n Iran ó ní people support ṣẹ̀pọ̀ àwọn aráàlú wọ́n rán sí ìjọba àbí ní Egypt aráàlú ní bàjọba jà wọ́n kí ẹ pé nígbà lọ́pọ̀lọpọ̀ àwọn revolution yẹn kí ẹ pé àwọn Amẹ́ríkà lọ dálẹ̀ ṣùgbọ́n wọ́n lo chance ó jẹ́ ìsáwọn lọ dálẹ̀ àwọn yẹn kàn bínú pé àwọn fẹ́ àtúnṣe àwọn Amẹ́ríkà ń tọwọ́ bọ̀ ibi tí wọ́n bá ti la ìbọn lọ àwọn Amẹ́ríkà tọwọ́ bọ̀ ni ibi tí wọ́n bá ti la ìbọn lọ a jẹ́ pé ìbínú aráàlú lásán iná nìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè stop ẹ̀ ó jẹ́ ṣùgbọ́n tí wọ́n bá ti bí tọ́ làbọn lọ bí Syria bí Libya bí Yemen àwọn foreigners kìíní wọ́n ti tọwọ́ bọ̀ wọ́n fẹ́ president mu. so ní kò jùlọ gbà tán dìra ní àárọ̀ Jímọ̀ tó lọ wọ́n ìbẹ̀rẹ̀ àṣùbà bọ́ǹbù ìdáhùn 200 Israeli warplane ló ṣí kúrò ní Israeli láti ọgbàna Iraq ọgbàna Jordan ọgbàna Syria wọ́n á lọ bọ̀m̀báàdì so tẹ́ bá ríra Iran rè
so Israeli rè Israeli máa mú fún bí Israeli ní gbogbo bíbá West Bank rè ẹ wo Yemen bí Yemen máa ta missile láti bíbá lọ sínú Israel yóò ta láti bí about 2,000 kilometre ẹ rí i pé ó jìnnà àbí bẹ́ẹ̀ náà ni àwọn akẹ́kọ̀ọ́ pé 1,777 kilometre níbẹ̀ láàrin Iran ṣùgbọ́n ẹ máa rí láti bí tí wọ́n ti yin missile 1,300 ní bọ́dà yìí bọ́dà Iraq yìí 1,300 ní tẹ́ bá sún 1,400 ṣùgbọ́n ká pé láti Tehran ló lè máa jẹ́ àbíbi tó jìnnà ló lè máa jẹ́ bí 1,770 ẹ ti gẹ́ nísìn so Iran lódó ń bì ẹ wá wo kọ́ńtì tí ń bẹ láàrin Iran wọn Israel rè West Bank rè ló fi jẹ́ gbogbo mísẹ̀ tí Iran ta wá tí ń wọnú Israel àwọn ọmọ alẹ́sẹ̀ ń parí wọ́n ń jó ni tínú wọn ń dùn orí wọn báyìí ni wọ́n gbà kọjá ìyẹn gẹ́gẹ́ jẹ́ kọ́ká sọ pé ogun láyé lónìí ogun àwọn ọ̀jọ̀gbọ́n àtàwọn onílàákàyè àtàwọn tí wọ́n gúdù technology àbí ìdáhà sí káfá máa lérí pé ń sàpáọ́ ń sàtí àṣọ ń yọ wèrè ọmọ ìyàgbẹ́ ń lé ọkọ lórí mímbàrí àwọn arìnrìnnú kéèyàn yin bọ́ǹbù láti rí ẹ ìkejì ni pé ó lójú bàálù tó lè kó nǹkan ìjà lọ́wọ́ tí ó wà rìn 1,700 ẹ̀mọ iye hours fi ń rin láàrin Iran sí Israel 28 hours ni tí Iran bá sì yin mísáì rẹ̀ tó bá yin mísáì láti rí báyìí láti bọ́dà Iraq fẹ́gbẹ́ra kiri tí Israel bá fẹ́ gbéra yóò kọjá ní West Bank yóò kọjá ní Jordan tàbí kó lọ gba Syria ń bí yóò kọjá lórí Iraq óyé kọ́dà àwọn Kuwait náà máa ń rí ṣòbí tí ó gbà kọjá nù Saudi Arabia rè ṣùgbọ́n àwọn tó ní bọ́dà pẹ̀lú Israel tí Israel ọ̀gbọ́dọ̀ mọ́ gba bọ́dà àwọn kọjá lọ bára wọn àbí dá kò ṣeé ṣe tó bá ní kó wọn gba ọ̀nà Turkey ó bọ̀m̀bù ẹ̀ ni Turkey ọba agree ṣùgbọ́n wọ́n ti destroy Syria gbogbo nǹkan tí Syria ní tó lè jàjà orí òfurufú Israel ti bàjẹ́ ó sì ń bàjẹ́ lọ́dún mo ṣe sọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n wà ní orí omi tí wọ́n ń sọ bọ́dà orí omi ẹ̀dígẹ́sẹ̀ Israel ti bà gbogbo ẹ̀ jẹ́ tó ti bà yé Syria jẹ́ tó lè gba orí Syria kọjá ó ti bà yé Iraq náà jẹ́ ó lè gba orí Iraq kọjá ó ti nìsín kò bà yé Jordan jẹ́ ṣùgbọ́n Jordan ò ní nǹkan kan tó lè stop bàálù Israel especially ìtẹ́pẹ̀ ní F-35 warplane ìtẹ́pẹ̀ ní F-kini o 35 òun lọ́wọ́ advance jù ní gbogbo area yìí kódà lágbàáyé gan gbogbo àwọn alábàtẹ́rì Saudi Arabia Egypt gbogbo wọn pátápátá ni wọ́n ń tọrọ pé kí Amẹ́ríkà ta bàálù fáwọn àwọn kò sí tọ́jọ́ wọn ò lè ta fẹ́ni kankan tó wájá muslim country àbọ̀jẹ́ Arab lágbàáyé so Iran gangan kò ní F-35 tó bá dé sánmọ̀ yín ó lè disappear tẹ́ẹ̀nì rí yóò sì máa attack èkejì ó lè lo hours tí ó fi dúró lókè n tí bẹ́ẹ̀ lára rẹ̀ ó kọjá gbogbo tí country yòókù ń lò F-16 wà ọ̀pọ̀lọpọ̀ country lágbàáyé kò ní ju F-16 lọ F-35 advanced warplane ni ẹ̀sìkẹ́nìsìn àbí fighter jet tó ní agbára òní Israeli kó 200 lọ́lọ́ fi bombard Iran kí á ní Iran fi gbìjà ara rẹ̀ àwọn mísáì kan náà ń bẹ tó yẹ pé ṣẹ́kẹ̀lẹ̀ náà pé air face àbílẹ̀ ń pè air defense tí wọ́n rà á Iran ti rà á lọ́wọ́ China àti Russia nítọ́pọ̀jù ń bẹ Russia ni òun náà ni àwọn Iran náà fi ń jábà lu Israel àdẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ní tí ń surprise àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí Iran ti já 28 fighter jet Israel ó sì mú àwọn kan láàyè ṣe rí ní tí wọ́n fi hùn di Iran gangan kì í ṣe iye ẹ̀fẹ̀ yẹn wọ́n ń pe àjọ kan ní Mossad ṣẹ̀wọ̀n tẹ́ pè ní Mossad ni Israel intelligent agent gbogbo àwọn advanced country máa ń ní intelligence agency center ẹgẹ́sẹ̀ tí Amẹ́ríkà náà pè ní CIA Central Intelligence Agency Amẹ́ríkà ní òun ló advance jù torí wọ́n ń sanwó wọ́n rán yànṣẹ́ wọ́n ń lo àwọn èèyàn lágbàáyé ó kéré tán 11 million
ẹni tí yóò sì gbowó tó kéré jù ní gba 200 ẹni tí $200 ní ìsìn èló ni ní náírà bíi 300,000 naira ó fa 300,000 naira kí wọ́n máa san fún yàn òun wá lówó tó kéré jù táwọn intelligent agent ń gbà irú ẹ̀ tó pa àfàtọ̀ dáhámà sílẹ̀ ní around bíi 2004 $200 lówó rẹ̀ ẹ̀ tó fún ẹ ní information bí wọ́n ṣe pa ẹni tí ń kọ́ọ̀lù iṣẹ́ ìpè bàbá ti lọ mọ́sálásí yóò sì jáde lásìkò báyìí agent ni tó wà nínú Palestine $200 ní nígbà lówó sálárì ẹ̀ àwọn kan ń bẹ $1,000 àwọn kan ń bẹ $2,000 kódà àwọn kan ń bẹ $40,000 lówó wọn torí wọ́n ń lo president tí president gangan country kan tí ń ṣiṣẹ́ fún mi ní sọ ẹnìkan torí ẹni ẹ dá pọ̀ sí gbogbo wa but agent ni tó lówó tí ń gbà lọ́wọ́ CIA wọ́n kàn máa fún ẹ ní information lú ẹ̀ àti ibi tí kìbìtì máa fẹ́ ràn sí president mo lè ka èèyàn mẹ́ta tó jẹ́ president ń gbowó tí òun tó ń gbọ́dọ̀ dìde so ṣáárí intelligent agent yẹn wọ́n fi build the country tí wọ́n kàn lè jẹ gàba lórí ẹlòmíì kí country wọn lè jẹ́ the best sáwà Nàìjíríà náà ní a ní Nàìjíríà ní gbogbo country ni máa ń sábà sọ pé òun ò ní sójú ẹnìsìn gbogbo country ni máa ń sọ pé òun ò ní torí country ẹ padà rí pé kí ni sẹ́yìn wọ́n máa ṣe research gbogbo nǹkan tó lè jẹ́ kí country yẹn advance ẹgbẹ́ number 1 number 2 wọ́n máa monitor kí làwọn challenges to face a country kí sì ni solution wọ́n tún máa monitor kí làwọn nǹkan tó fẹ́ wá láti ta láti wá attack kí ni o country wọ́n máa monitor gbogbo ohun tí country ń ṣe ibo láyé fẹ́ wà ń bẹ̀ kò sí nǹkan tẹ́ ẹ gbé síwájú wọn ẹ jẹ́ n fún yín lágbègbè wọ́n lè sọ fún yín pé ìjọba tí ń lọ yìí ẹ ṣe research lé lórí kí ló lè gbé ṣubú wọ́n lè sọ pé ìbò tá a dì nígbà tí ń bọ̀ yìí kí la fi lè wọlé àbí kí la fi lè mọ́ wọlé àbí tẹ́nìkan bá defeat wa kí ló fi lè defeat wọ́n ní tí wọ́n bá sọ ó tó lè change over 90% ni wọ́n gúùdù ní ìrònú wọ́n gúùdù ní research wọ́n gúùdù ní àti develop oríṣiríṣi nǹkan ọ̀pọ̀lọpọ̀ weapon àtàwọn nǹkan technology tẹ́lómi kì í ṣe weapon àmọ́ ní ń tà ó yé nìsín àwọn tó ń pè ní intelligence agency nù àwọn intelligence agency Israel wá rí apààyàn làwọn kí ló dé torí pé ibi tí wọ́n ti fẹ́ lọ dìde òun bẹ́ẹ̀ bá pààyàn tẹ́ ẹ pààyàn tí mẹ́mbẹ̀ ẹ̀yìn ò lè dúró mbẹ̀ èèyàn kan ti dúró mbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà fi jẹ́ apààyàn kí ẹ bá pààyàn wọn ní wọ́n lọ sí ṣùgbọ́n bá ń kọ́ secretariat wọn ọ́fíìsì wọn nǹkan wọn tí wọ́n fi bú ìdí country wọn lé lórí ní tí wọ́n á sọ nìyẹn wọ́n dẹ̀ fáìlì àwọn issue yẹn sí kóòtù wọ́n win ni o United Nations tí èsì kóòtù tọ́jú àjọ àgbáyé òfin rẹ̀ ni pé àwọn ọmọ Palestine ṣiṣẹ́ ìlú wọlé wọn dandan nìkan padà sílé wọn kẹ́ẹ̀dẹ̀ sanwó gbàmọ́bìnú ìdájọ́ ilé ẹjọ́ àgbáyé tó pa àwọn Christian náà lọ dá o ní wípé gbogbo tí wọ́n pè ní Israeli tọ́pọ̀ jù ní Israeli orí ilẹ̀ àti ilé onílé ni wọ́n dá lé lórí anytime làwọn onílé wọ́n lè padà sáàyè wọn kí wọ́n sì bá wọn kọ́ padà kó tún wá sanwó gbàmọ́bìnú and ẹlẹ́bì ní Israeli ọjẹ̀bi ìyẹn lọ́wọ́ pé Israeli bẹ́ẹ̀ ṣe rí wọn camouflage ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àdéhùn táwọn orílẹ̀-èdè fi ń bára wọn ṣe lágbàáyé kò tọwọ́ bọ̀ torí criminal ni ṣéyìn bá fẹ́ develop lórí ilé onílẹ̀ ṣe pé intelligence agent rẹ̀ ó yẹ kó wà fún dáadáa ìdevelop àwọn nǹkan báwọn country míì ṣe ń ṣe òun ò gbọ́dọ̀ mọ́ mú kéèyàn expert lórí bí èèyàn ṣe máa pààyàn mọ́ tiẹ̀ torí pé ọ́ pààyàn kó nbí kan ó lè kó nbẹ́ lù ó fi gbé tiẹ̀ kalẹ̀ tó àwọn máa ń pààyàn jù lágbàáyé kò dẹ̀ síbi tí wọ́n ti lè pààyàn àwọn afá ńlá ńlá wọn ti pa wọn torí pé a máa bá wọn ní Ísírẹ́lì gan àwọn gan pa ànábì ọlọ́sẹ̀ mi ànábì yáyà wọ́n rẹ̀ mọ́ gi ìyẹn nígbà tí ń sá fún ọ tó fẹ́ pa lọ́ba bá igi sọ̀rọ̀ pé wọ́n gi ọ̀wá bò láti rí igi bá la pẹ̀lú àṣẹ Ọlọ́run igi lanu fún ọwọ́ náà gi wọ́n mọ̀ pé ọwọ́ náà gi wọ́n kàn 100 million red Indian tó yẹ fún àwọn gangan náà ní Amẹ́ríkà wọ́n pa wọ́n ni wọ́n fi àwọn kan fi kó ara wọn wá láti bí irú Spain láti bí irú Britain wọ́n kóra wọn káàkiri àwọn náà ń jẹ́ Amẹ́ríkà sí ń gbà pé àwọn ọ̀tá àwọn onímọ̀ sọ̀tà nù wọn sí ẹ̀rí tó bá ti láì kọ́ máa jẹ̀gàbá lórí dúkìá ìyẹn ti belong sí another school of thought tí ò ní kankan sí pọ̀ mọ́ Jésù ẹgbẹ́ ìṣẹ̀yìn yẹn ni pé political school ni kì í ṣe religious kí ni o
òun tí wọ́n dọ̀rọ̀ wọ́n jẹ́ Christian orí sì fún wọn kí wọ́n lọ join political kìíní yẹn kí wọ́n máa sọ pé Christianity náà ni àná pè ní crusade kò sí ìgbà kan tí ń jẹ́ crusade nínú ẹ̀sìn Bible àbẹ́sìn Jésù sọ àwọn Christian gangan tó jẹ́ èèyàn wa àlùkò àná sọ pé òun ní bọ́ ọjà òwò náà sì bọ́ ọ̀rọ̀ ọjà kẹ́ ẹ máa ṣe dáadáa sí ẹ ṣùgbọ́n ìtọ́ bá bọ́ ọjà tó lóun ọgbàlẹ̀ rẹ mẹ́gbà fún so a gbọ́dọ̀ hate Christian àyàfi tó hate wa tó fẹ́ gba dúkìá wa wọ́n jẹ́ Muslim náà ló bá hate ẹ tó fẹ́ gba dúkìá rẹ mẹ́gbà fún ànábì lọ sọ bẹ́ẹ̀ wọn ni a máa gbà ṣùgbọ́n ọ̀ràn méjèèjì ló wà irú àwọn tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ àti máa jẹ gàba lórí dúkìá èèyàn wọ́n ti lẹ̀pọ̀ máwọn jù báyìí o àná pè ní Christian Jew ọ̀pọ̀lọpọ̀ wọn ní darí òṣèlú Amẹ́ríkà lónìí ìyẹn lọ́wọ́ àti pé Amẹ́ríkà ọmọ ń bá kì í sell 100 kí ni o percent tí wọ́n máa ń tàn wá lókù 100% ibi kan náà wọ́n máa ń skin ni tọ́ra àwọn Christian ti ń bẹ l'Amẹ́ríkà Christian Jew ni tẹ́ bá rí Christian gidi kò lè ní nǹkan kan tó fẹ́ wí tí ó fi hate Muslim tẹ́ bá ti rí ìtò hate Muslim ó ti belong sáwọn awo ayé àbí ideology àwọn awo kí ni o ayé àwọn awo ayé yẹn ni wọ́n ń darí Amẹ́ríkà lónìí àná sì ń darí àgbáyé àná ń kógun ja gbogbo òlù káàkiri ẹ má gbàgbé o bókù ṣe ń sùn ní Iran lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti sùn kọjá ní Iraq o ó fa 2 million ará Iraq rẹ pa wọ́n sì pa president wọn òkú sì tún sùn ní Libya dìsẹ̀ kọ̀ọ̀kan dàbí ìgbà tó bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n láàrin bí ọdún kan Ọlọ́run ló mọ iye ará Libya tó kú Libya ti wọ orílẹ̀-èdè ẹlẹ́ẹ̀karùn-ún lágbàáyé tó lówó jù ṣùgbọ́n lónìí tí mo ń sọ̀rọ̀ yìí bóyá tí ọba tún ti burú ṣe Libya tó jẹ́ pé nígbà tí Gaddafi wà ń bẹ ipò karùn-ún ló wà lágbàáyé mẹ́rin tó lówó jù 37 ló wà bẹ́ẹ̀ wọ́n ti bẹ economy ẹ̀ jẹ́ ó jẹ́ nìsín so àwọn ọ̀tá yìí wọ́n sì ń sọ̀tá ẹ̀sìn nù mo sì sọ kíní kan fún yín mo ní kì í ṣèjà láàrin Christian àti Muslim anything crusade kì í ṣe Christian ló ní àwọn olóṣèlú tí wọ́n fẹ́ colonize ìlú ń lù àmọ́ Christian ni wọ́n àwọn ni wọ́n bú ìdí ideology nke wọn ẹ̀ lè rí inú Bible láìláì ó ti àwọn ni wọ́n ń pariwo crusade kìí sì ṣe pé ẹ̀sìn rán wọn ṣùgbọ́n personal interest wọn olówó ni wọ́n á jẹ gàba lórí dúkìá ni wọ́n bí kí wọ́n máa jẹ gàba lórí dúkìá náà wọ́n máa fi lówó lọ àwọn ni wọ́n ní gbogbo báǹkì rìbá ó ti nìsín Christian gangan ò ní báǹkì kò sí inú ìwé rẹ̀ ó ti nìsín Christian ṣe ìsìn inú church tẹ̀tọ́ wá jẹ́ pé normal Christian ní tí èsì àwọn Christian tuntun tí wọ́n dá lẹ́hùn nítorí àti jẹ gàba lórí ayé àti jẹ gàba lórí àwọn Christian gan kò lè bá yín jà ẹ̀yin kò lè rí nǹkan tí ó ṣe tí ó fi bá yín jà Muslim ní ọtí ọ̀dà ṣé Bible náà sọ bẹ́ẹ̀ àwọn Christian tó wájú original wọn ní mutí wọn sì